òní yìí ni mo mọ̀ pé ọlọ́pọlọ pípé ni Tinubu. Ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣojú ẹkùn Izukwato nípínlẹ̀ Abia nílé ìjọba l'Àbújá, ọ̀nàrẹ́bù Amobi Godwin Oga ti fi ìdùnnú rẹ̀ hàn lórí èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé ilẹ̀ Nàìjíríà dókè téńté. Lẹ́yìn táwọn aṣojú yìí ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ tán nílé ìjọba nílùú Àbújá ni ọkùnrin náà bá iléeṣẹ́ ìròyìn Channels sọ̀rọ̀. Níbẹ̀ ló ti ṣàpèjúwe ààrẹ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìlú lọ́kàn tó sì tún lọ́gbọ́n lórí ju bóun ṣe lérò lọ. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party ni ọkùnrin náà tó sì jẹ́ pé ẹgbẹ́ yìí ló gbé dépò aṣojú-ṣòfin l'Àbújá, síbẹ̀ kò fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ láti sọ irú èèyàn tí ààrẹ jẹ́. Bẹ́ẹ̀ ló sọ pé òun nígbàgbọ́ pé ilẹ̀ Nàìjíríà yóò túbọ̀ dáa sí i lábẹ́ ìṣèjọba aṣíwájú. Lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹlifíṣàn Channels ló ti sọ pé òní yìí ni inú mi dùn jùlọ. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára àwọn aṣojú tí wọ́n dìbò yàn láti wá ṣojú àwọn èèyàn ẹ̀ nílé ìjọba. Bí mo tún ṣe tún rí ààrẹ mi tó ń sọ̀rọ̀ túbọ̀ mú inú mi dùn. Èmi ò mọ̀ pé bàbá yìí pé lórí tó bẹ́ẹ̀ yẹn. Mi ò mọ̀ pé ó wà ní ìgbáradì tó bẹ́ẹ̀ láti sin orílẹ̀-èdè yìí. Mo rí ìfẹ́ yẹn, ìgbáradì àti ẹ̀mí iṣẹ́ lára ẹ̀, àti ìgbàgbọ́ pé Nàìjíríà yóò túbọ̀ dára sí i. Inú mi dùn pé ìpàdé tá a ṣe lónìí yìí yóò gbé wa débi tó dáa. Níbi tọ́rọ̀ wa dé dúró báyìí, ọ̀rọ̀ ẹgbẹ́ tó ní kálukú ti wá kọ́ ló ṣe kókó. Bí a ṣe máa pawọ́pọ̀ gbé orílẹ̀-èdè yìí débi gíga là ń sọ nípa ẹ̀. Nípasẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí, púpọ̀ àwọn èèyàn rò pé aṣòfin náà ti yẹ Peter Obi tí í ṣe olùdíje fúnpò ààrẹ ẹlẹgbẹ́ wọn sílẹ̀. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Festus Keyamo tó gba orí ẹ̀rọ abẹ́yẹfò Twitter lọ lẹ́yìn tí ọkùnrin náà bá àwọn oníròyìn sọ̀rọ̀, òun sọ pé ọ̀rọ̀ òṣèlú ti tán báyìí o, ìṣèjọba gidi tí kìí ṣe eré sì ti bẹ̀rẹ̀. Ó ti di ọ̀rọ̀ orílẹ̀-èdè kan àti èèyàn kan báyìí. Ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kan láti ìpínlẹ̀ Abia lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ṣẹ̀ṣẹ̀ firú ìwà bẹ́ẹ̀ hàn láìpẹ́ yìí ni. Káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bíi PDP, Labour Party àti NNPP làwọn sẹ́nẹ́tọ̀ àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n péjú síbi ìpàdé náà ti wá. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.